Abigail. Ẹni tọ́lọ́run mi gbèrò ẹ wá sọ pé kò ṣubú. Ìyá ni wọ́n máa wò lẹ́yìn ẹyẹ, ayé wọn ò lẹ́yẹ rẹ mú. Wọ́n mú ti. Ṣèbí ọlọ́wọ́n bá ní kókó bí ẹran dà sílé ẹṣin. Ọba tó fẹ̀gbọ́n lọ́wọ́ Ísọ̀ tó gbé fún Jákọ́bù ta ló fẹ́ sọ pé kò sí dáa. Ẹyẹ òfin tẹ̀rí yẹn kò fẹ́ yàwó fọlọ́wọ́n bá. Bọ́lárùn tó fún láṣọ tó rẹwà gan láàrin ọ̀pọ̀lọpọ̀ ẹyẹ. Bẹ́ẹ̀ àṣà ò gbàyàwó Ọlọ́run kó tó fún láṣọ tí ò bá gbà fún. Ọlọ́run ètò lọ́wọ́ ọba tó ṣayé mi ní rere. Ọlọ́run ètò lọ́lọ́run ọba ló ṣayé mi ní rere. Èmi ò kí sọmọ bàbá olówó mo tẹpá lọ́jọ́ owó mi ni. Ìyá rẹ̀ lè lówó lọ́wọ́ kí bàbá rẹ̀ lẹ́sìn lẹ́kọ̀ọ́. Ará mi tó fẹ́ gbójúlé wọn mo tẹ́kọ̀ọ́ mà ni mo sọ fún ẹ. Aláyọ̀ èmi ti ná lọ́rùn lẹ́yìn iṣẹ́. Ẹ ò lè dá mi dúró. Títí ní pọ̀pọ̀pọ̀pọ̀ bọ̀dá. Iṣẹ́ ìyanu Ọlọ́run ló tẹ̀lé mi lọ síbi gbogbo. Àní iṣẹ́ ìyanu Ọlọ́run ló tẹ̀lé mi lọ síbi gbogbo. Ó bẹ̀rẹ̀ láti Nàìjíríà. Ìgbà tí mo kọ́kọ́ wọnú plane, mo pàdé obìnrin kan, Olúwakẹ́mi special. Ìgbà tí mo wọlé tí mo ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Wípé ọmọ màmá ẹlẹ́jà ló bẹ̀ nínú plane. Bàbá tó bí mi ò wọnú ẹ̀rí, màmá tó bí mi kò wọnú ẹ̀rí. Mo wá bẹ̀rẹ̀ sí ní kọrin ọpẹ́, orin ọpẹ́ sọ́lọ́run lókè. Obìnrin yẹn wá gbọ́, ó dìde ó wá bá mi. Ó ní ṣé mi láláyọ̀ síkà ọkọ ayé tí màmá. Ó ní mo ní rẹ́kọ̀dì ẹ lọ́wọ́. Ó ní tí mo máa ń gbọ́ nígbà gbogbo tó dẹ̀ máa ń tẹ́ mi lọ́rùn. Ó wá tọwọ́ bọ̀nú bọ́ọ̀sì. Ó bá ta $1,500. Ó ní aláyọ̀ sí ìjà kọrinkọrin kó fi wá nǹkan jẹ tó bá bọ́lẹ̀. Olúwakẹ́mi special, mo dúpẹ́ bẹ̀ òkun. Ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kò nílẹ̀ rò ní. Èmi ti ná lọ́rùn lẹ́yìn iṣẹ́. Ẹ ò lè dá mi dúró. Bíbí pọ̀pọ̀pọ̀pọ̀. Mo ti mú kakulétọ̀ dání. 1,500 èlò ló jẹ́. Máa ṣe o. Máa bá tiẹ̀. Ìgbà tí mo dé South Africa. Agogo 6 ìdájí, oòrùn ti ń ràn, mo ní kí ló dé. Mo wá fẹ́ dàbí ará oko. Sọ fún mi, sára oko kọ́ ni mí ní South Africa. Kúrò lórílẹ̀. Abiola student, ó kàn gbá mi mú, ó gbá mi mú gbá. Olórí elégbè. Oòrùn ti ń yọ. Mo ní aago mélòó lólu? Wọ́n láago 6 ìdájí ni. Mo yọ ọmọ kí láwọn mi pẹ̀lú Ọ̀túnba Ṣèyí Gloria. Àwọn náà wá gbé mi ní airport
Alabi Taiwo, congratulations bí ìyàwó ẹ bímọ láyọ̀ àtàlàáfíà. Owó tó máa fi tọ́jú ọmọ náà rán jogún ẹ̀ fún ẹ. ọmọ náà kò ní jọ ẹ́, á wúlò fún ògo Ọlọ́run. Torí ẹ̀yin jẹ́ alátakò ọ̀rọ̀ Ọlọ́run, but ọmọ tẹ́ bí yẹn á wúlò fún ògo Ọlọ́run. Alabi Taiwo, owó tẹ́ máa fi tọ́ ọmọ náà ọ̀rọ̀ jogún ẹ̀ fún adẹ̀ jogún ẹ̀ fún ìyá wàrà ẹnu gbà. Gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ọ̀rọ̀ adáríjì ẹ̀. Mo kí Kenny Allen láti Russia. Mo kí Jacob láti Germany or what, mo ti gbàgbé orúkọ ìlú yẹn. Jacob Asagbero. Mo kí Ọlá Ọmọọlá. Mo kí Rask Abiola Latif. God will bless you all. Alabi Taiwo, wàá jèrè ọmọ náà. Lánàá, ìdí tí ẹ ò fi rí mi lálẹ́ lánàá. Ẹ mọ̀ pé mo sọ fún yín pé mi ò kì í máa sùn. Mo sọ fún yín pé mi ò kì í sùn. Wọ́n ní mo fíǹtì lánàá, wọ́n ní mo dákú, wọ́n ní mo kú lánàá. Mo tún jí láàárọ̀ yìí. Ìgbà tí mo kú, mi ò mọ ẹni tó rán wọn níṣẹ́. Wọ́n ní wọ́n wá gbé mi lọ sí hospital lálẹ́ àná. Ìgbà tó máa gbé mi dé hospital, àwọn nọ́ọ̀sì wá lọ fún mi lóògùn ojú ohun. Ìgbà tí máa lajú láàárọ̀ yìí tí mo bá kíní drip lẹ́sẹ̀ mi, mo wá ní kí wọ́n yọ kíá. Mo gbọ́dọ̀ sọ̀rọ̀ Ọlọ́run. Mo gbé tí mi bá sọ̀rọ̀ Ọlọ́run kẹ́lẹ́ mọ̀ pé náà bí mo ló wà lẹ́sẹ̀ mi. Mo ní kí wọ́n yọ. Mo fẹ́ lọ sọ̀rọ̀ ọba àwọn ọba. Èmi fẹ́ kú. Ẹni bọ́ sánú mi. Mo gbé tí mi bá sọ̀rọ̀ Ọlọ́run. Ìdí tẹ́ fi rí mi lánàá nìyẹn. Wọ́n ní stretch mi ti pọ̀ jù. Wọ́n ní mi ò kì í sùn, mi ò kì í relax. Mi mẹ́rin tó rán wọn ṣẹ́. Ṣé mo sọ fún wọn pé èmi fẹ́ tọ́ láyé? Ṣé èmi sọ fún wọn pé kó bá mi béèrè fẹ́mi gígùn? Ṣé mo sọ fún wọn pé kó ń tọ́jú mi? Èmi tó yẹ pé ojoojúmọ́ mo fi ń béèrè pé Olúwa pa mí, mo fẹ́ lọ sinmi. Wọ́n ní mo faint. Wọ́n ló fà tẹ́ fi rí mi lánàá. Níṣẹ́ ló lọ fún mi lóògùn ojú ohun hospital. Ìmá lajú láàárọ̀ yìí, mo ti bá drip. Mo ní àárọ̀ yìí mo gbọ́dọ̀ lọ sí program kan yọ dànù. Ìdí nìyẹn tẹ́ fi rí mi láàárọ̀ yìí. Mo fẹ́ wá sọ̀rọ̀ Ọlọ́run ọba àwọn ọba. Tí bá ti sọ̀rọ̀ Ọlọ́run tán sìn, màá ẹsẹ̀ wá béèrè lọ́wọ́ ìyá Abigail pé kí nìdí tó fi gbé mi lọ sí hospital. Ìyẹn point 1. Màá ẹsẹ̀ wá lọ bá nọ́ọ̀sì yẹn wípé nǹkan gẹ̀ẹ́lẹ̀ tó dì mọ́ ẹsẹ̀ mi kó yọ. Torí èmi ti sign, èmi fẹ́ kú. Mi ò ní anybody tọ́jú mi. Ìdí tẹ́ fi rí mi ní alẹ́ àná nìyẹn. Wọ́n ti gbé mi lọ sí hospital alẹ́ àná. Wọ́n ti rush mi lọ.
mi mọ̀ gbà tó ń gbé mi lọ hospital mi máa dé hospital ṣe náà rọ abẹ́rẹ́ ojú òun tó ń gún mi lábẹ́rẹ́ ojú òun wọ́n mọ̀ pé orúkọ abẹ́rẹ́ tó ń gún mi mo mọ̀ dàásípàmù lórúkọ ẹ̀ dàásípàmù tí wọ́n bá fún ẹ lábẹ́rẹ́ yẹn o ò ní jí odidi ọjọ́ mẹ́ta. èmi fẹ́ ṣiṣẹ́ ọlọ́run kú ni mo fẹ́ kú sínú iṣẹ́ ọlọ́run èmi ò kì í bá yín gbàdúrà wípé olúwa jẹ́ kí mi tọ́ mi ò ní ìdí ẹ̀ kò sí nǹkan láyé ayé asán àtìmọ́lẹ̀ mọ́fò kò sí nǹkan nínú ayé mo fẹ́ lọ relax mo fẹ́ lọ renew body títẹ́ fi rí mi lálàánà nìyẹn so nǹkan tó ṣẹlẹ̀ náà nìyẹn ọlọ́run wà pẹ̀lú gbogbo yín ọlọ́run ṣẹ́gun fún yín ẹ̀ ní rí dààmú láàárọ̀ yìí mo fẹ́ ka bíbélì kan fún yín tí bá ti káyọ̀ kan fún yín mo ń lọ tí ó gbátálé náà ni tí kò tí ì jí náà ni. nǹkan tí fẹ́ bá ń sọ láàárọ̀ yìí wà nínú ìwé Psalm 94 verse 1 to end la máa kà tí bá ti kà tán mọ́ ń lọ nìyẹn ó ti dago 6 alẹ́ pè mí kí ni kò lọ́ pè wọ́n lánàá àbí kí ló ń pè wọ́n fún. Give verse 1 in Psalm 94 so. Can anybody map with me? (94 verse 1 kí ló wí? Olúwa Ọlọ́run ẹ̀san. Ọlọ́run ẹ̀san. Ya. Ọlọ́run ẹ̀san. Fi ara rẹ̀ hàn. Olúwa Ọlọ́run ẹ̀san fi ara rẹ̀ hàn. Ẹ̀yin òṣèlú Nàìjíríà ẹ lọ ronú padà torí gbogbo nǹkan tẹ́dá bá ṣe láyé ló lé ẹ̀san. Ẹ̀yin ọlọ́pàá dìdìrìn tẹ́ wà lẹ́kọ̀ọ́ tẹ́ ń ṣe ìbàjẹ́ tẹ́ ń ṣiṣẹ́ kíṣẹ́ ẹ lọ ronú padà torí Ọlọ́run ẹ̀san ń bọ̀. Ẹ̀yin sójà tí ẹ ń ṣe agbára lò ẹ lọ ronú padà torí Ọlọ́run ẹ̀san ń bọ̀. Sanwó-Olú ọ̀gá kọmíṣánná Èkó ẹ lọ ronú padà torí ẹ̀san Ọlọ́run ń bọ̀ lórí yín. Ẹ̀yin ti Bẹ̀nẹ̀ ẹ lọ ronú padà. Ẹ̀yin ti Bẹ̀nẹ̀ ẹ lọ ronú padà nítorí pé ẹ̀san ń bọ̀ lórí yín. Buhari lọ ronú padà. Tinubu, Ọbásanjọ́, Aláàfin Ọ̀yọ́ ẹ lọ ronú padà ẹ̀san ń bọ̀ lórí yín. Aláké Ẹ̀gbá, Àwùjalẹ̀ Ìjẹ̀bú-Òde ẹ lọ ronú padà ẹ̀san ń bọ̀ lórí yín. Ọ̀ṣínbàjò lọ́rọ̀ padà ẹ̀san ń bọ̀ lórí rẹ̀. Adébóyè Ọ̀yákìlómẹ̀ Oyèdèpọ̀ ẹ lọ ronú padà ẹ̀san ń bọ̀ lórí yín. Ẹ̀yin pásítọ̀ kí lórúkọ pásítọ̀ tó máa ń bẹ́ bí ìgalà yẹn pásítọ̀ ẹ̀yin pásítọ̀ tẹ́ wà nílẹ̀ Ìgbò pásítọ̀ Jeremiah Nko ẹ lọ ronú padà torí ẹ̀san ń bọ̀ lórí yín. Ẹ̀yin aláwo tẹ́ wà ní Nàìjíríà ẹ lọ ronú padà torí ẹ̀san ń bọ̀ lórí yín. Ẹ̀yin àfáà tẹ́ wà ní Nàìjíríà tẹ́ ń ṣe bí
ẹ lọ ronú padà tó sàn bọ̀ lórí yín. Ẹ má sin ẹ̀sìn mọ́, ẹ má sin religion mọ́, ẹ má sin Ọlọ́run. Gbogbo yín religion lẹ́ ń sìn, ẹ ò sin Ọlọ́run. Ẹ má sin Ọlọ́run, ẹ má sin religion, ẹ má sin ẹ̀sìn, ẹ má sin Ọlọ́run. Ẹ má sin pastor mọ́, gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ má sin Elédùmarè. Ẹ má sin Olúwa wo, ẹ má bọ ère, ẹ má forí balẹ̀ forí sàmọ́. Ẹ forí balẹ̀ fún Elédùmarè. Ọlọ́run ẹ̀san, Olúwa Ọlọ́run ẹ̀san, fi ààrẹ hàn. Bí ààrẹ Gbé ààrẹ sókè. ìwọ onídàájọ́ ayé. Bàbá tó máa ṣe ìdájọ́ ayé kì í ṣe èmi ló máa ṣe ìdájọ́ ayé, kì í ṣe ìwọ. Ọba àwọn ọba ló máa ṣe ìdájọ́ ayé, èyí tí ṣe Ọlọ́run alààyè. Tí àwọn kan ń pè ní Elédùmarè, tí àwọn kan ń pè ní Allah, tí àwọn kan ń pè ní Jehovah. Wọ́n sọ fún àwọn agbéraga. Ọlọ́run máa sọ ẹ̀san fún ẹ̀yin agbéraga nínú ọdún yìí, kí ọdún yìí tó parí, kóṣù yìí tó parí, kọ́sẹ̀ yìí tó parí. Ọlọ́run máa sọ ẹ̀san fún ẹ̀yin tẹ́ ní Nàìjíríà lára. Olúwa Olúwa yóò ti pẹ́ tó tí àwọn ènìyàn búburú. kàwé síwájú. Yóò ti pẹ́ tó tí àwọn ènìyàn búburú yóò fi máa lérí. Ó ti ń pẹ́ tí Ọ̀ṣínbàjò ti ń lérí, ó pẹ́ tí Buhari ti ń lérí wípé òun ni president, pé òun lè ṣe nǹkan tó wù ú. Ó pẹ́ tí Sanwó-Olú ti ń lérí mọ́ àwọn ọlọ́kadà. Ó pẹ́ tí Sanwó-Olú ti ń ní àwọn tálákà lára lẹ́kọ̀ọ́. Ó ti pẹ́ tí wọ́n ti ń lérí. Ó ti pẹ́ tí Aláàfin Ọ̀yọ́ fi ń lérí wípé kò sí kó tó máa ṣẹlẹ̀ wípé òun lógo àwọn ìyàwó wọn, òun lógo wọn gbé. Wọ́n ti máa dá ọ̀rọ̀ nù tí wọ́n máa sọ ohun líle pẹ́ tó. Wọ́n máa dá ọ̀rọ̀ nù, wọ́n máa sọ ohun líle wípé tó ń bá wọn sọ̀rọ̀ àbí kì í ṣe tálákà yẹn tí ò ní ìkànnì. Tí gbogbo oníṣẹ́ ẹ̀ṣẹ̀ yóò fi máa fi ara wọn lérí. Àwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀ àwa bẹ̀rẹ̀ sí fi ṣe ara wọn lérí. Olúwa wọ́n fún àwọn ènìyàn rẹ̀ tútù. Wọ́n ti pa gbogbo Nàìjíríà run. Wọ́n sì ń yọ àwọn ènìyàn ìní rẹ̀ lẹ́nu. Wọ́n ti ń yọ àwọn ènìyàn lẹ́nu jù. Wọ́n pa àwọn opó àti àlejò. Wọ́n pa opó, wọ́n pa àlejò. Wọ́n sì pa àwọn ọmọ aláìní bàbá. Wọ́n pa àwọn ọmọ aláìní bàbá. Síbẹ̀ wọ́n wí pé. Olúwa kì yóò rí. Olúwa ò ní rí o. Bẹ́ẹ̀ ni Ọlọ́run Jákọ́bù kì yóò kà á sí. Bẹ́ẹ̀ ni Ọlọ́run Jákọ́bù yóò kà á sí. Kí ó yé yín. Kí ó yé yín. Ẹ̀yin ènìyàn ẹ̀yin òpè nínú àwọn ènìyàn. Ẹ̀yin òpè tẹ́ pera yín ní ọlọ́gbọ́n, tẹ́ pera yín ní ọ̀mọ̀wé. Ẹ̀yin òpè ènìyàn, jẹ́ kí ó yé yín. Àti ẹ̀yin aṣiwèrè. Àti ẹ̀yin aṣiwèrè. Nígbà wo ni ẹ̀yin ó gbọ́n? Ìgbà wo ni ọpọlọ yín máa straight? Ìgbà wo lẹ máa mọ̀ kan tó tọ́ àti kan tí ò tọ́? Ìgbà wo lẹ máa mọ̀ kan tó yẹ? Ìgbà wo lẹ máa mọ̀ wípé ìwà wèrè tí ẹ ń hù pé kò dáa ká? Ẹni tí ó dá etí. Ṣé ẹni tó dá etí? Ó lè ṣe aláìgbọ́n bí? Ẹ rò pé gbogbo nǹkan tẹ́ ẹ ṣe láti jẹ́ pé Ọlọ́run ò gbọ́ ni? Ẹni tó dá ojú. Ẹni tó dá ojú. Ó wá lè ṣe aláìríran. Ṣé ẹ rò pé gbogbo ìwà wèrè tẹ́ ń hù, ẹ rò pé Ọlọ́run ò rí? Ẹni tí ń na àwọn orílẹ̀-èdè. Bàbá tó na àwọn orílẹ̀-èdè, tó na ọba Síríà, tó na ọba Senakérúbù, tó na ọba Bábílónì, tó na Fáráò. Ó há gbẹ̀san bí ká. Ó wá lè ṣe aláìṣe olùtọ́. Ṣé kò ní tọ́ wa ni ká? Òun ni ẹni tí ń kọ́ ènìyàn ní ìmọ̀. Ọba yìí nìkan òun ló máa ń kọ́ èèyàn ní ìmọ̀, kì í ṣe Bible school. Olúwa mọ èrò inú ènìyàn pé. Holy Center Encyclopedian. Olúwa mọ èrò inú èèyàn wípé. Asán ni wọ́n. Asán ni wọ́n. Ìbùkún ni fún ènìyàn náà ẹni tí ìwọ náà. Ìbùkún ni fún ẹni tí Ọlọ́run bá tọ́. Olúwa. Hold on. Ìbùkún ni fún ènìyàn náà ẹni tí ó nà. Bàbá wa máa tọ́ mi. Bàbá wa máa kọ́ mi. Ẹni tí ìwọ kò bá kọ́ kò lè ṣe kó má ṣe wà hù. Ẹni tí ìwọ kò bá tọ́ kò lè ṣe kó má ṣe wà hù. Bàbá wa máa tọ́ mi. Bàbá wa máa kọ́ mi. Ẹni tí ìwọ kò bá kọ́ kò lè ṣe kó má ṣe wà hù. Ẹni tí ìwọ kò bá tọ́ kò lè ṣe kó má ṣe wà hù. Ká. Olúwa
Olúwa tí ìwọ sì kọ̀ láti inú òfin rẹ wá. ẹni tí ìwọ kọ̀ láti inú òfin rẹ wá. Kí ìwọ kí ó lè fún ní ìsinmi kúrò ní ọjọ́ ibi. ó dìgbà tó bá kẹ́kọ̀ọ́ láti inú òfin Ọlọ́run tí Ọlọ́run bá kọ́ ẹ wàá sinmi ní ọjọ́ ibi. ẹni tó jẹ́ wípé kò mọ Ọlọ́run ló máa ń bẹ̀rù pé wọ́n pààyàn ń bì kan wọ́n ṣe gbá ń bì kan Boko Haram ó kéètì ẹ kìkì ojú wa la máa fẹ́ máa wé èrè àwọn ènìyàn búburú kò ní dé ọ̀dọ̀ ẹ kò ní súnmọ́ etí ilé wa torí pé o mọ ẹni tí ó sìn. mo mọ ẹni tí mo sìn o mo mọ ẹni tí mo sìn mo mọ ẹni tí mo sìn o síke sineke me o sineke me mo mọ ẹni tí mo sìn mo mọ ẹni tí mo sìn mo mọ ẹni tí mo sìn sineke. Sineke me o sineke me mo mọ ẹni tí mo sìn mo mọ ẹni tí mo sìn mo mọ ẹni tí mo sìn sineke ká. Títí a ó fi wá ihò sílẹ̀ fún ènìyàn búburú. A máa wá ihò sílẹ̀ fún àwọn ènìyàn tó bá burú tó bá sọ pé wọ́n ya wèrè. Nítorí pé Olúwa kì yóò sá àwọn ènìyàn rẹ̀ tì. Láyé Olúwa ò ní fi àwọn èèyàn rẹ̀ sílẹ̀. Olúwa kò ní sá àwọn èèyàn tiẹ̀ tì ká. Bẹ́ẹ̀ ni kì yóò kọ̀ àwọn ènìyàn ìní rẹ̀ sílẹ̀. Ọlọ́run ò ní kọ̀ àwọn èèyàn ìní rẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n ìdájọ́ yóò padà sí òdodo. Ìdájọ́ máa wá padà sí òdodo kò ní sí ìdájọ́ bíráìbù mọ́. Kò ní sí ìdájọ́ ọmọ Ọbásanjọ́ mọ́. Kò ní sí ìdájọ́ wípé ọmọ yọ ọmọ sínétọ̀ ni ẹ jẹ́ ká fi ọmọ tálákà rọ́pò ẹ̀. Kò ní sí ìyẹn mọ́ ní Nàìjíríà láìpẹ́. Gbogbo ọlọ́kàn dídúró ni yóò sì máa tọ̀ ọ́ lẹ́yìn. Gbogbo ọlọ́kàn tó bá dúró ṣinṣin nìkan ló máa tọ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́yìn ká. Ta ni yóò dìde sí àwọn olùṣe búburú fún mi? Ta ló fẹ́ dìde sí àwọn olùṣe búburú fún mi? Tàbí ta ni yóò dìde sí àwọn oníṣẹ̀ṣẹ̀ fún mi? Ta ló fẹ́ dìde sí àwọn oníṣẹ̀ṣẹ̀? Bí kò ṣe bí Olúwa tí ń ṣe olùrànlọ́wọ́ mi. Bí kò ṣe Olúwa tí ń ṣe olùrànlọ́wọ́ wa. Ọkàn mi fẹ́rẹ̀ jókòó ní ìdákẹ́. Kàwé. Nígbà tí mo wí pé ẹ̀ṣẹ̀ mi yọ. Olúwa àánú rẹ̀ dì mí mú. Àánú Olúwa ló dì wá mú ká. Nínú ọ̀pọ̀lọpọ̀ ìbìnújẹ́ mi. Nínú ọ̀pọ̀lọpọ̀ ìbìnújẹ́ mi. Nínú mi. Ìtùnú rẹ̀ ni a ó mú inú mi dùn. Mi ò gbọ́. Ìtùnú rẹ̀ ni a ó mú inú mi dùn. Ìtùnú Ọlọ́run ló máa ń mú inú tèmi dùn ká. Ìjọba ẹ̀ṣẹ̀ ha lè bá ọ kẹ́gbẹ́ pọ̀. Ìjọba ẹ̀ṣẹ̀ kò lè bá Ọlọ́run kẹ́gbẹ́ pọ̀. Tí ń fi òfin dì mọ́ ìwà ìkà. Tí wọ́n ń fi òfin dì mọ́ ìwà ìkà òfin orí burúkú òfin òsínwó tí wọ́n ṣe ní Nàìjíríà wọ́n fi dì mọ́ ìwà ìkà pé. Wọ́n kó ara wọn jọ pọ̀ sí ọkàn olódodo. Wọ́n wá kó ara wọn jọ wọ́n dìrìkì sí ọkàn olódodo ká. Wọ́n sì dá ẹ̀jẹ̀ aláìṣẹ̀ lẹ́bi. Wọ́n dá ẹ̀jẹ̀ aláìṣẹ̀ lẹ́bi wọ́n bẹ̀rẹ̀ sí ń pa àwọn ènìyàn aláìṣẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń pa àwọn ẹni tó ń pẹran. Olúwa ni ààbò mi. Olúwa ní ààbò tèmi ọba Sólómọ́nì. Ọlọ́run mi sì ni àpáta ààbò mi. Ọlọ́run nìkan ni àpáta ààbò ti tèmi kì í ṣe sójà kì í ṣe ọlọ́pàá. Kò sí bí mo ṣe lówó tó láyé tí mo lè fi sójà gáìdì ara mi. Kò sí ọlá tí mo lè ní láyé tí ọlọ́pàá lè máa dó sílé mi wípé òun gáìdì mi. Gáìdì ta ni? Èèyàn kan ò lè gáìdì mi. Olúwa ní ààbò tèmi kì í ṣe ènìyàn. Kàwé. Ó sì mú ẹ̀ṣẹ̀ wọn bọ́ sórí ara wọn. Ọlọ́run sọ wípé òun máa mú ẹ̀ṣẹ̀ wọn bọ́ sórí ara wọn. Yóò sì ké wọn kúrò nínú ìwà búburú wọn. Ọlọ́run máa gé gbogbo wọn kúrò nínú ìwà búburú wọn. Olúwa Ọlọ́run wa. Olúwa Ọlọ́run wa. Yóò ké wọn kúrò. Ó máa ké wọn kúrò. Bíbélì ti fẹ́ kà fún láàárọ̀ yẹn nìyẹn. Ìwọ tí ó bá láìka tí máa ṣe ìké máa ṣe lọ. Ìwọ tó bá fẹ́ ronú padà ó free àti ronú padà. Ìwọ tí ó ń ṣe odò máa ṣe èso. Ọba Sólómọ́nì tó wá fún yín oúnjẹ tàárọ̀ yìí. Jẹ́ kó sí rọ̀lẹ́ kàbí ẹ̀ kó jẹ́ kó dànù. Èrè mi ń bọ̀ kankan láti san fẹ́ ní ọdún gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ bá ti rí.
ìbá ṣe rere ìbá ṣe búburú. Paul sọ wípé mo gbé tí mi ò bá sọ̀rọ̀ Ọlọ́run, ìdí tí mo fi wà níbí nìyẹn. Tó bá jẹ́ bẹ́ẹ̀ oògùn ojú tó fún mi yẹn ó sì ń ṣiṣẹ́ lára mi. Tẹ́ bá ojú mi mọ̀ pé máà nìyí ní kankan ṣe. Ẹ máa rí i pé iná ojú yẹn ò tàn púpọ̀. Ẹ máa rí i pé iná ojú yẹn ò tàn. So mo fẹ́ lọ relax. Mo fẹ́ bá wọn lọ hospital. Nǹkan tó yẹ ẹsẹ̀, nǹkan tó kó sẹ́sẹ̀ mi kó yọ kúrò. Ìgbé tó fi hàn ẹlẹ́ẹ̀kan. Àdìrí. Nǹkan tó gbé sẹ́sẹ̀ mi kó yọ kúrò yóò fẹ́ rí. Ọlọ́run ló tọ́jú mi kìí ṣe. Ọlọ́run ló máa ń tọ́jú èyí. Ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtọ̀ dọ́dọ̀ Jésù. Nǹkan jẹ́ gbẹ́kẹ̀ lọ́hùn kan láyé ọ̀rọ̀. Kọ́lá Jésù mo dúró lé. Àpèsè Sàpàtà ilé mìíràn ìyọ̀rì lọ́jọ́ mo dúró lẹ́gbẹ̀ẹ́ Sàpàtà ilé mìíràn ìyọ̀rì ní bìrè ìjẹ́ mi ti lágọ̀ ọ̀rẹ́ ọ̀fẹ́ kọ́ yí padà. Bọ́dé wọ́gẹ́jẹ́ náà lẹ́tọ̀ ìdákọ̀rọ̀ mi kọ́ níyẹ mọ́ dúró lé. Kristi àpáta ilẹ̀ mìíràn ìyọ̀rì lọ́jọ́ mọ́ dúró lé. Kristi àpáta ayérayé ilẹ̀ mìíràn ìyọ̀rì ní. Okùn sọ́wọ́ rẹ̀, okùn sọ́wọ́ mi. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni Adélànà, Prophet Adélànà Adékúnlé Solomon, aka ta ló fẹ́ kú bàbá àgbọ̀n, before but now King Solomon for all nation. Whether you like it or not, good morning, sirs. Good morning. Bye for now. Till 6 o'clock in the evening.